Adétóun ló rán mi wá òwe. Adétóun ló rán mi wá, Àníkẹ́ máa gbọ́. Ọ̀rẹ́ rẹ̀ ló rán mi wá olórí Àyílà. Adétóun ló rán mi wá. Ó pé kó o gbó, ó pé kó o tọ́, kó má fọdún èyí ṣàṣemọ́ o. Adétóun ló rán mi wá. Ọmọ Tọ́lá ni o. Olórí Àyílà gbéra lóde ilé. Ọlọ́dún ní máa mọdún ẹ̀ lọ́dún. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe. Ìwọ tó ṣe tọdún nílò ṣe tẹ̀mí ìfilágbára ọ̀nà ọmọ ìkóná oníkó ọ̀ oníkókò ní. Àníkẹ́ máa jíjò rẹ̀ ẹni àbùkù oníkan ẹ̀ ò ní dàgbà yìí. Màmá dára sí mi ò mọ̀ pé ọdọọdún ni àní orógbó. Màmá Màrínà àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe. Ìgbà rẹ tí wàá lù yí Ọlọ́run kò ní jó mọ́. Ìwọ ò ní jẹ́gun kẹ́yìn ẹran, ò ní wà kísà kẹ́yìn aṣọ, ó yára ò ní kú mọ́ lójú. Ọmọ Tọ́lá ni mo ní kíre máa bọ̀ lọ́dọ̀ rẹ, kówó máa bá ọ gbé ọmọ, á máa bá ọ jẹ ògbà òsì nígbàrẹ ọwọ́ rẹ dà. Àníkẹ́ gbéra lẹ̀ òdìdè, ọlọ́dún ní máa mọdún ẹ̀ lọ́dún. Oyin sọdún tiẹ̀ nínú afárá, àgbá ìṣe tiẹ̀ léṣo bí rèké ṣe tiẹ̀ lákùrọ̀. O mọ̀ pé ọdọọdún ni àrí òrógbó. Olórí Àyílà ọdọọdún lérú wà wá. Ọdún òní dé ká má ṣe rọ́pòbì lórí àtẹ. Ó ṣọdún owó ayáyí wá, ó ṣọdún ọlá Àníkẹ́ o. Ó ṣọdún ìlàwùjọ lágbára Ọlọ́run ọba, ó yára ò ní kú kékeré. Aláṣẹ Ṣàyínà cosmetics, òyìnbó ní cosmetics tó gbámúṣé tó ti pupa ò ní dúdú. Ìwọ ò ní dolókìkí àná, ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ ló jẹjẹ. Ó ti ń dára fún ọ kò ní bá a jẹ mọ́. Ẹni bá wá ní kó o máa lò lẹ̀ yí pẹ́. Àníkẹ́ o, má rojú ni wọ́n máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí èèyàn tó bá ní kó o máa lò lẹ̀ yí pẹ́. Aṣọ pépé ni ó máa wọ̀ káàkiri. Èmi àlùfẹ́ mo sọ bẹ́ẹ̀ mi ò yọ òwe rárá. Àpọ́nlé bòrá o, èyí mẹ́nu kú o. Ẹ̀lẹ́ Àyílà gbéra lè òdìdè járe lè bàbá tó bí Ọlọ́run. Olùṣàgámù ẹ̀wọ̀n ọmọ asẹ́tí sẹ́wé lórí. Ọmọ àtàwọn mátàṣù ni wọn bàbá tó bí ọlọ́mọ. Ìyá ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ọmọ alágẹmọ òdúwọ̀yọ̀wọ̀yọ̀. Ọmọ aládìyẹ ògògò mọ̀gà. Ọmọ adìyẹ bàlókun ara òrókun ara òrà adìyẹ. Ìyá ọmọ akẹ́nigbókèrò ó bọ̀rọ̀ ọ̀nà. Ọmọ ẹ̀dúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìrúmẹ́lẹ̀ àgbègbèjà. Ọmọ mi ò rẹ́yẹ morókò tó yẹ sì ti lọ. Ọmọ mo oríṣi mi ò rọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ́ẹ̀ lé òmọ́nà lè bàbá tó bí ọlọ́mọ.